Ẹ kú dédé wòye ẹ̀yin olùgbọ́ mi, mo kí wa káàbọ̀ sí kíláàsì astrology níbi tí a ti fi èdè Yorùbá yànnàná ìmọ̀ astrology kí ni tí a fẹ́ gbé yẹ̀wò ní òní. Àìbáramu ìràwọ̀ tàbí àṣìyàn ìràwọ̀. Kí ni à ń pè ní àìbáramu ìràwọ̀ tàbí àṣìyàn ìràwọ̀? Àìbáramu ìràwọ̀ tàbí àṣìyàn ìràwọ̀ jẹ́ ìsopapọ̀ àwọn àmì ìràwọ̀ méjì tí ìbáṣepọ̀ wọn nínú ẹ̀mí kò báramu tó, èyí tí ó lè ṣe okùnfà àìsàn ọlá ìràwọ̀ tàbí ìpèníjà alágbára tí ó lè kojú àwọn àmì ìràwọ̀ nínú ẹ̀mí. Àkíyèsí: ọ̀nà méjì ni àìbáramu ìràwọ̀ tàbí àṣìyàn ìràwọ̀ ti máa ń bẹ̀rẹ̀. Ọ̀nà àkọ́kọ́ náà ni àwọn orígun méjì tí ó takora wọn, tí ọ̀nà kejì sì jẹ́ àwọn ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí ó tako ara wọn. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti máa ṣàlàyé àwọn ọ̀nà méjèèjì náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé ọ̀nà méjèèjì náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọ̀nà àkọ́kọ́ eléyìí tí a kọ́kọ́ gbé yẹ̀wò náà ni àwọn orígun méjì tí wọ́n tako ara wọn. Ní àkọ́kọ́, gbogbo àwọn àmì ìràwọ̀ èyí tí wọ́n wà lábẹ́ orígun akọ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ máa ń ṣe àtakò sí àwọn àmì ìràwọ̀ tí wọ́n wà lábẹ́ orígun abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì ni àwọn ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ tí wọ́n tako ara wọn. Àwọn ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ méjì tí wọ́n jẹ́ akọ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ máa ń ṣe àtakò sí àwọn ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ méjì tí wọ́n jẹ́ abo ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀. Bí àpẹẹrẹ, ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ afẹ́fẹ́ ṣe àtakò sí ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ omi àti ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ erùpẹ̀, tí ẹlẹ́ẹ̀kejì sì jẹ́ ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ iná tí ó ṣe àtakò sí ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ erùpẹ̀ àti ẹ̀yà ìṣẹ̀dá ìràwọ̀ omi. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti sọ ohun tí àṣìyàn ìràwọ̀ tàbí àìbáramu ìràwọ̀ máa ń fà nínú ayé ọmọ ènìyàn. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé ohun tí àṣìyàn ìràwọ̀ tàbí àìbáramu ìràwọ̀ lè fà nínú ayé ọmọ ènìyàn. Àkọ́kọ́ nínú wọn náà ni kí ọlá ìràwọ̀ kí ó má sàn. Ẹ̀kejì ni ìpèníjà lágbára sí ẹ̀mí inú ìràwọ̀. Ẹ̀kẹta ni ìdádúró. Ẹ̀kẹrin ni ẹtì. Ẹ̀karùn-ún ni ìpàdánù ọlá ìràwọ̀. Ẹ̀kẹfà ni àìnílọsíwájú ẹ̀dá nínú ẹ̀mí. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀keje ni ìbẹ̀rù láti ṣe ìgbésẹ̀, tí ẹlẹ́ẹ̀kẹjọ sì jẹ́ ìjákulẹ̀ aláìròtì. Ẹ jẹ́ kí a bọ́ sí abala ibi tí a ti máa ṣàlàyé ohun tí àṣìyàn ìràwọ̀ tàbí àìbáramu ìràwọ̀ lè fà nínú ayé ọmọkùnrin. Ẹ káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé ohun tí ó lè ṣẹlẹ̀ sí ọkùnrin tí ó bá ní àṣìyàn ìràwọ̀ tàbí àìbáramu ìràwọ̀. Èyí tó ń ṣàkọ́kọ́ nínú rẹ̀ náà ni irú ọkùnrin náà yóò máa ṣiṣẹ́ tí kò bá ìràwọ̀ rẹ̀ mu. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì ni irú ọkùnrin náà yóò máa pàdánù ọlá ìràwọ̀ rẹ̀ láti ara ìbálòpọ̀. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ni irú ọkùnrin náà yóò máa rí ẹtì lórí gbogbo ohun tí ó bá ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹrin, irú ọlá ìràwọ̀ ọkùnrin náà yóò máa wálẹ̀ lójoojúmọ́. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún, àṣìyàn ìràwọ̀ tàbí àìbáramu ìràwọ̀ lè mú irú ọkùnrin náà sọ ẹ̀bùn àmútọ̀run rẹ̀ wá nù tàbí kí ó má lò ó. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹfà, irú ọkùnrin náà yóò máa wálẹ̀ nínú ìmọ̀ lójoojúmọ́. Kò sí ọ̀nà mìíràn tí èmi àti ẹ lè gbà láti fi ran fọ́nrán ìmọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ bí kò ṣe kí á like, kí á share, kí á tún comment, kí á tún subscribe sórí Good Destiny TV lórí YouTube. Níbí yìí ni a ó ti dánu dúró fún tòní. Ẹ jẹ́ kí á pàdé lórí next episode fún àkọ́tún. Èmi àti yín la ó jọ dìgbà mìíràn. Ó dàbọ̀.